ẹni tó ṣe oògùn àti kọ́kọ́ yóò ní lárí ló fi ṣe oògùn ní lárí ìwé padà wà ní regret because ọlọ́run ò fẹ́ kéèyàn kanjú ó ṣe kejì lórí rẹ̀. Is it right to be saying that to the president of the chief? Totally wrong. Totally wrong. Ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Gidi News. Yorùbá Gidi TV. ẹ rí gómìnà tó wọlé kókò àwọn ayọ̀ orúkọ wọn ò ní parí pọ̀ tí gómìnà kò lè lo parí tí Yorùbá ní sọ́ọ́ dúdú. Ó yá o. Ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò. Wo àwọn ìròyìn, wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, nílẹ̀ Yorùbá. Ibo ní pọ̀nkan dé dúró. ṣùgbọ́n wá gbọ́ tó bá dá òtún rẹ̀ máa sọ fún akókò ní ṣojú rẹ̀ àfi táwọn ò bá pè mí lóko àfi tí máa fi méjì fún ìpè mí kan lóko. Yorùbá Gidi TV. ṣáàṣù àbíkẹ́ kò kéjọ́ ní jó tẹ́nì kò jó rí ó ti ṣe àbíkẹ́ máa bẹ̀rẹ̀ fẹ́lá ò sọ fún ìdààmú àdúgbò fẹ́lá ò sọ fún ní wèrè olóore ọlọ́run sọ pọ̀ ti fẹ́lá ní ìsìn tó yàn bá fẹ́ kọ́ bí fẹ́lá àyànmọ́ fẹ́lá nù o ọlọ́run sọ pé yóò kọ́ iná fi láǹdì ẹ̀ náà tí ò bá ní jẹ́ nǹkan kan kò lè láǹdì ẹ̀ tó gbogbo tẹ́lẹ̀ bá ṣe láyé tọ́lọ́run bá lọ́wọ́ sí kò ní ṣe. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi TV. Ohun tó ṣẹlẹ̀ ní Kogi máa jẹ́ ẹ̀kọ́ fáwọn olóṣèlú tó bá gbọ́n. Ṣebí níbi tí wọ́n ti ń ṣe ìpolongo òbò ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ńlọyìn ti bò wọ́n. Lọ̀rọ̀ bá di bóòlù yami olórí ń jà forí ẹ̀ oníkálukú bẹ́sẹ̀ sọ̀rọ̀ wọ́n ń sá nítorí oyin lóyin bá dára lè rú ìpolongo òbò bá forí ṣánpọ́n. Níjọba ìbílẹ̀ Òkèì ní ìpínlẹ̀ Kogi níṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ lásìkò tí wọ́n ṣèpolongo ìbò ẹgbẹ́ òṣèlú APC lọ́wọ́ níṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹ̀. Àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ ẹgbẹ́ òṣèlú APC, àwọn tí ń tẹ̀lé lóṣèlú kiri, gbogbo wọn ni wọ́n fọ́n dàgbé nígbà tóyin bẹ̀rẹ̀ sí í ṣe wọ́n lọ́ṣẹ́. Ó yẹ káwọn olóṣèlú yìí ó mọ̀ wípé láìpẹ́ Èdùmàrè ó dàárín wọn rú fún bí wọ́n ti ń gbìmọ̀ pọ̀ ṣe aráàlú bó ti wù wọ́n, tí wọ́n ń jẹ aráàlú níyà táwọn sì ń jẹ ayé bí ọlọ́ba. Ṣé ẹ rántí gbogbo àwọn làásìgbò táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń fojú winá látara pé àwọn olóṣèlú yìí wọ́n jẹ́ ọ̀dájú, ó nífẹ̀ẹ́ tara wọn nìkan, wọn ò sì ro tàwọn ẹlòmíín mọ́ tiwọn. Ìdìbò 2023 ni wọ́n tún ti ń sáré sókè sódò fún yìí. Wọ́n múra sílẹ̀ de 2023, wọ́n fẹ́ fi búrẹ́dì kọ́ráàlú lómi ọbẹ̀ jẹ. Ẹ jẹ́ á padà sórí ọ̀rọ̀ owó eléyìí tí ń bẹ nígboro lọ́wọ́ tí wọ́n ń pé àwọn fẹ́ yí padà sọ di tuntun. Wọ́n fẹ́ sọ owó náírà di tuntun. Bẹ́ẹ̀ sì rèé ìnira ń báráàlú. Ṣé ká má parọ́ tanra wa jẹ? Ìgbésẹ̀ sísọ owó náírà di tuntun yìí ti kọ́kọ́ ṣàǹfààní kan o. Àǹfààní tó ṣe ni pé ó túbọ̀ jẹ́ káṣírí wọn ó tú sí i bí wọ́n ti ń kó owó ìlú pamọ́ lójoojúmọ́. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olóṣèlú wọ̀nyí ló ti kó owó pamọ́ láti bí ọdún 5, 6, 7, 8, 9, 10 àti jù bẹ́ẹ̀ lọ tí wọn ò sì ná a. Wọn ò sì jẹ́ káràlú kán gbádùn owó láti fi ra ohun tó ṣe pàtàkì fún ìwàláàyè wọn. Pásítọ̀ Enoch Adeboye ti ìjọ Redeem ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ owó tí báńkì àpapọ̀ ilẹ̀ Nàìjíríà fẹ́ ṣe àtúnṣe ẹ̀ tí wọ́n fẹ́ ṣe kó lè bá àtúbọ̀ rẹwà sí i. Ìyẹn 200 naira, 500 naira àti 1000 naira. Pásítọ̀ Adeboye tọ́ka sí pé pẹ̀lú bí owó náírà ṣe ń jẹ́ńtẹ́ẹ̀dì nínú owó tá a fi ń ṣe ìpàṣípààrọ̀ láti orílẹ̀-èdè kan sórílẹ̀-èdè míì lónìí, síbẹ̀síbẹ̀ ohun tí ìjọba lè ronú pé àwọn fẹ́ ṣe ni pé àwọn fẹ́ sọ owó di tuntun dípò pé
kí ni ọ̀nà àbáyọ sí ìṣòro owó náírà tí iyì àtẹ̀yẹ rẹ̀ ń já wálẹ̀ lọ́jà àgbáyé, èyí tó ń yọrí sí bí gbogbo ọjà àtohun èlò ṣe ń dèyí tó ń gbówó lórí pátápátá gbáà ní Nàìjíríà lónìí. Bẹ́ẹ̀ sì rèé, ẹ ṣáà kúkú mọ̀ pé kò fẹ́ẹ̀ sí ní tá a nílò nílẹ̀ yìí tí kìí ṣe pé òkè òkun ni wọ́n ti ń kó wá. Níbi tá a ti fẹ́ ra ọjà ọ̀hún wá sílẹ̀ yìí, owó dọ́là la fi rà á, náírà la fẹ́ ṣẹ́ sí dọ́là. Bá a bá sì ń ṣẹ́ náírà sí dọ́là, ẹ wòye tí náírà kan jẹ́, ẹ wòye tí dọ́là kan jẹ́. Ṣé ẹ mọ̀ wípé owó dọ́là kan gan fúnra ẹ̀ ó ti lé ní ẹgbẹ̀rin 800 naira sí dọ́là kan ṣoṣo. Aráàlú, níbi táráàlú ti ń ronú kí ni wọ́n ó jẹ kí ni wọ́n ó mu, níbẹ̀ níjọba ti wá ronú bí wọ́n ó sì jẹ́ kí náírà ò túnbọ̀ rẹwà sí i. Ṣé yẹn ló kàn? Wọ́n lówó náírà wa ti dọ̀tí jù, wọ́n fẹ́ sọ ọ́ di tuntun. Bí ò tiẹ̀ lè ra búrẹ́dì kó ṣáà ti ṣe é rí kó rẹwà, ìyẹn làfojúsùn tiwọn àbí. Pásítọ̀ Adeboye tẹ̀síwájú pé òun kì í ṣe wòlíì o, pásítọ̀ lòun. Ó sọ nínú ọ̀rọ̀ ẹ̀ pé òun ò tí ì rí gbọ́ lọ́dọ̀ Elédùmarè pé ètò ìdìbò yóò wáyé lọ́dún 2023 tàbí pé kò ní wáyé. Ọkùnrin kan tún rèé tíná gbé tó sì gbabẹ̀ kú. Ẹni kí ló fẹ́ ṣe níbi tó ti ń gbìyànjú láti ba bánà àwòrán ìpolongo ìbò jẹ́. Wọ́n ní ṣe lọkùnrin ọ̀hún kàn déédéé mú òpó ohun tí wọ́n fi ń ṣe ìpolongo ìbò yìí gùn ní agbègbè challenge nílùú Ìbàdàn, níbi tí wọ́n ti ń ṣèpolongo fún olùdíje ipò gómìnà kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Bó ṣe gun orí òpó yìí láti máa ba bíbọ̀dù jẹ́ ló bá ta sí àgẹ̀rẹ̀, iná bá gbé e, ó fara kóná, ló bá gan mọ́ná, ó sì gbabẹ̀ dèrò ọ̀run alákejì. Lọ́jọ́ Ẹtì November 4 níṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Ọkùnrin ọ̀hún ò tiẹ̀ mọ̀ wípé iná ẹ̀lẹ́tíríkì, iná ìjọba, ó ti fara kan òpó náà ọ̀hún. Òpó ìpolongo ìbò ọ̀hún yan bíbọ̀dù náà kó tó di pómogùn nígbà tí ń jó wèrè jáporó lórí òpó níbi tó ti ń gbìyànjú àti ba bíbọ̀dù jẹ́. Táwọn ọ̀rẹ́ rẹ̀ yòókù sì rí ni wọ́n bá họ ẹ̀pà òbóró mọ́ fóun, ó gbọ̀run lọ. Kò sóhun tuntun lábẹ́ ọ̀run mọ́. Díẹ̀ ló kù kọ́mọdébìnrin kan ó ya wèrè lẹ́yìn ìgbà tí èsì DNA tí wọ́n fi ń ṣàyẹ̀wò ta ló lóyún ta ló lọ́mọ tó fi hàn wípé ọkùnrin méjèèjì tó fẹ̀sùn kàn pé ó fóun lóyún pé àwọn náà sì ní ọmọ ọwọ́ òun ni DNA fi hàn wípé kò séyìíkéyìí nínú wọn tó tiẹ̀ lọ́mọ, nítorí pé àyẹ̀wò ta ló lọ́mọ fi hàn pé èyíkéyìí nínú àwọn ọkùnrin méjèèjì kò tiẹ̀ mọ nǹkan kan nípa ọmọ yìí, nítorí pé kì í ṣe ẹ̀jẹ̀ wọn, ẹ̀jẹ̀ náà kò papọ̀. Wèrè tọmọbìnrin náà gbọ́ èsì pé kò sí èyíkéyìí nínú àwọn ọkùnrin méjèèjì tóun nàka sí tó lọ́mọ, ló bá bú sẹ́kún. Kíá ló bá ń ṣe gángangan bí ẹni orí ẹ̀ yí. Ọgbà bẹ́ẹ̀ ni àwọn tó wà nítòsí ni wọ́n bá ń rọ ọ mọ́lẹ̀ tí wọ́n sì ń rọ̀ ọ́. Kí alẹ́ nìkan bá yá bá a gbé ọmọ ọwọ́ ẹ̀ pọ̀n kó má bàa ṣọmọ níjàmbá, torí pé ọmọ ọ̀hún gan ti bú sẹ́kún ragbada bí ìyá ẹ̀ náà ṣe ń ṣe wọ́nranwọ̀nran tó ti dàdàkúdà kalẹ̀. Ìyá nígbà tó yá tára ẹ̀ fẹ́ balẹ̀ díẹ̀, wọ́n yà bá dá mílíìkì lu, wọ́n gbé ṣọ́ lẹ́nu, ó mú gbọ̀ngbọ̀ngbọ̀n, lórí ẹ̀ bá tún pé padà, ló bá tún bú sẹ́kún ragbada pé kí lòun sọ ayé òun dà yìí. Ìfẹ́ wa kúnlẹ̀ wá o. Fún ilé ìbí wa. Kàgbéga, kàgbéga, kàgbéga fàyè rí. Ìgbàgbọ́ wa ní pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́. Ìṣọ̀kan
Oòduà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú oko tó pẹ́. ọmọdé pẹ̀lú àgbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú oko tó pẹ́. ẹ wo bí táwa ti ń bọ̀ ẹ wo bí tá a gbé wá ibo wa làwa lọ ẹja ṣàtúnṣe kó tó pẹ́. ọmọdé pẹ̀lú àgbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú oko. ẹni tó ṣe oògùn àti kọ́kọ́ yóò ní láyé ló fi ṣe oògùn ní láyé ìwé padà wà regret because ọlọ́run ò fẹ́ kéèyàn kanjú ó ṣe kejì olùyọ is it right to be saying that to the president of the chief totally wrong totally wrong. ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Gidi News. Yorùbá Gidi TV. ẹ rí gómìnà tó wọlé kókò àwọn ayọ̀ orúkọ wọn ò ní parí pọ̀ tí gómìnà kò lè lo parí tí Yorùbá ní ṣòwò dúró. ó yá o. Ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò. Wo àwọn ìròyìn, wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, nílẹ̀ Yorùbá. Ibo ní pọ̀nkan dé dúró. ṣùgbọ́n wá gbọ́ tó bá dá òtún rẹ̀ máa sọ fún akókò ní ṣojú rẹ̀ àfi táwọn ò bá pè mí lóko àfi tí máa fi méjì fún ìpè mí kan lóko. Yorùbá Gidi TV. ṣàṣù àbíkẹ́ kò kéjọ́ ní jó ẹnì kò jó rí ó ti ṣe àbíkẹ́ máa bẹ̀rẹ̀ fẹ́lá ò sọ fún ìdààmú àdúgbò fẹ́lá ò sọ fún ní wèrè olóró ọlọ́run ṣe pọ̀ ti fẹ́lá ní ìsìn tó yàn bá fẹ́ kọ́ bí fẹ́lá àyànmọ́ fẹ́lá nù o ọlọ́run sọ pé yóò kọ́ iná fi láǹdì ẹ̀ náà tí ò bá ní jẹ́ nǹkan kò lè láǹdì ẹ̀ tó gbogbo dẹ́dà bá ṣe láyé tọ́lọ́run bá lọ́wọ́ sí kò ní ṣe é ṣe. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi TV. ẹ̀yin èèyàn mi jẹ́ wo mi ni ọmọ Yorùbá ni mí ọmọ Yorùbá pàtàkì ọmọ Yorùbá tàtà ọmọ pàtàkì ọmọ Yorùbá tàtà ọmọ Yorùbá tó solid mo fẹ́ àsìkò ìsọ pé ẹ máa wo